Aláròyé máa wí o. Àjọ elétò ìdìbò Kwara kéde ọjọ́ tí ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé. Àjọ tó ń ṣe kòkárí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Kwara, ìyẹn Kwara State Independent Electoral Commission (QISEC), ti kéde pé ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí ni ètò ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé. Nínú àtẹ̀jáde kan tí alága àjọ náà, ọ̀gbẹ́ni Ọ̀kànlá Bàbà, gbé jáde èyí tó tẹ Aláròyé lọ́wọ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2024 yìí ni wọ́n ti ṣàlàyé pé onírúurú àwọn ìpèníjà tó ń dá àjọ náà dúró tẹ́lẹ̀ ló ti kúrò lójú ọ̀nà báyìí. Ó ní gbogbo ètò ló ti tò láti ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ 16 èyí tó so ìpínlẹ̀ Kwara ró, èyí tí yóò wáyé lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024 yìí, táwọn yóò sì máa ṣàlàyé bí gbogbo rẹ̀ yóò ṣe lọ tí àtẹ ètò ìdìbò yóò sì jáde láìpẹ́. Ó wá rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn kí wọ́n máa tẹ̀lé ìròyìn táwọn ń gbé jáde lóòrèkóòrè láti mọ bí nǹkan bá ṣe lọ, kí wọ́n sì máa múra sílẹ̀ fún ìbò láàrin àkókò péréte yìí. Akọ̀wé ìròyìn gómìnà ìpínlẹ̀ Kwara, Mallam Rafiu Àjàkáyé, náà tún fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní lóòótọ́ ni pé gbogbo ètò ti tò láti ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Kwara kí àwọn aráàlú máa gbáradì fún ìbò tí yóò wáyé nínú oṣù kẹsàn-án ọ̀hún ló kù. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.